God bless you, my sister. Bá a ṣe máa lọ, ẹ já gbàdúrà torí ó ṣeéṣe pé 45 minutes la máa lò àbí wákàtí kan. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé ní 6:30 ti Nàìjíríà ń bí a máa tẹ ọkọ̀ létí láti máa lọ sí ìrìn àjò tí à ń lọ. Ṣùgbọ́n mo gbàdúrà ibẹ̀ tí òkun yẹn láti máa lọ gbàdúrà èyí tó pọ̀ jù. Ara fẹ́ ṣe ọ̀rọ̀ ìṣítí lẹ́ẹ̀kan sí ẹjá gbàdúrà. Ayérayé ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run tó ní májẹ̀mú, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ọ̀gá ògo jùlọ a yìn yín nítorí ẹ̀ ń jẹ́rìí ara yín, ẹ̀ sì ń jẹ́wọ́ ara yín. Ọlọ́run gba ọpẹ́ wa lówùúrọ̀ yìí, ogun ọ̀run ẹ gba ìyìn wa. A dúpẹ́ o torí o ṣe aláṣọ wa, o ṣe ààbò wa, pàápàá jùlọ àwọn tí wọ́n lọ ṣe rálì ní ìlú Ọ̀ṣun, o ṣaláàbò lórí wọn. O ò jẹ́ kí ìmọ̀ òkùnkùn, ìmọ̀ oṣó, ìmọ̀ àjẹ́, ìmọ̀ ẹlẹ́bọ lóògùn wọn ṣẹ. Gbogbo bí DSS ṣiṣẹ́ wọ ibi wọn, àṣírí wọn tú Ọlọ́run nítorí o ò farapamọ́ jẹ wá níyà. O ń tú àṣírí òkùnkùn. Elédùmarè gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run gba ìyìn wa. A dúpẹ́ o fún àkókò òwúrọ̀ kùtù yìí láti bára wa sọ̀rọ̀ ìṣítí. Ẹ̀mí máa gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ. Ẹ̀mí máa jẹ́rìí ara yín. Ẹ farahàn gbogbo àwọn àgùntàn rẹ tó ti sọnù. Ẹ má ṣí wọn níyè kí iye wọn kó lè padà, kí wọ́n lè jẹ́ kí wọ́n mọ̀ pé orílẹ̀ Yorùbá ilẹ̀ òmìnira wa ni, kí a lè jọ gbọ́ jùmọ̀ gbà á, kádẹ́jọ jùmọ̀ sọ ọ́. Ṣùgbọ́n ètò kọ́ tí ikún, Ọlọ́run já wọn lẹ́gbàá, bá wọn wí Olúwa. A dúpẹ́ pé ẹ ti ṣe o. Ògo ni fún orúkọ yín Jésù agbára wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ní tí mò ń sọ ni pé mo ní ọmọ tí bàbá bá fẹ́, òun ni bàbá ń bá wí. Láàárọ̀ yìí àkòrí tí a lò lówùúrọ̀ ìlayọ nínú ilé a sọ wípé ṣùgbọ́n ẹ̀yin náà mú ìbínú tí ó pọ̀jù wá sí orí ilẹ̀ Yorùbá nípa bíba ọjọ́ ìsinmi jẹ́. Ẹ̀yin lẹ mú ìbínú tó pọ̀ jù. Ẹ̀yin lẹ jẹ́ kí Ọlọ́run bínú sí orílẹ̀-èdè. Ẹ̀yin lẹ jẹ́ kí Ọlọ́run gbé ojú kúrò lórílẹ̀-èdè. Ẹ̀yin lẹ ń hùwà ẹ̀mọ́. Ẹ̀yin lẹ ń hùwà ìtọ̀. Ẹ̀yin lẹ ń ba ọjọ́ ìsinmi jẹ́. A ya ọjọ́ ìsinmi, ó ní ya ọjọ́ ìsinmi sí mímọ́. Nígbà ayé Mósè láti ní ká yà á sí mímọ́. Ká ṣe ohun tí ó tọ́. Ká ìrìn tí ó tọ́, ká bá ìrìn àjò, ká ṣòtítọ́. Nígbà tí wòlíì àbí ìránṣẹ́ Ọlọ́run àbí ajínrere àbí olùkọ́ni àbí olùṣọ́nà, olùṣọ́gbà, èyí tí wọ́n mọ̀ sí ọ̀ṣà, àbí gbogbo olùdarí àbí àwọn tí wọ́n pera wọn ní members of the church, tí wọ́n wá kóra wọn jọ sí apá kan, tí wọ́n yára wọn gẹ́gẹ́ bí olórí, tí wọ́n ní èdè ìparapọ̀ láti máa ṣe nǹkan mìíràn èyí tó yàtọ̀ sí ìpìlẹ̀ tí a fi lélẹ̀. Òfin àtọwọ́dọ́wọ́ òun ló pọ̀ nínú ilé ìjọsìn káàkiri. Ṣùgbọ́n èyí tí Bíbélì sọ nípa ìfẹ́ owó, ìlọ́nilọ́wọ́gbà, ẹ̀gàn, tẹ̀mbẹ̀lẹ̀kun, olè, ojú kòkòrò, àgbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká má ti sọ pé ìmutípara, kí wòlíì mutí yó tán kó gùn sórí pẹpẹ, kí wòlíì fagbó kó bọ́ sórí pẹpẹ. Ohun ìríra ni. Ìdí nìyí tá a fi sọ wípé ẹ̀ ń ba ọjọ́ ìsinmi jẹ́ fún wa. Ẹ jẹ́ á máa lọ sínú ìwé Neremáyà orí 13 ẹsẹ̀ 16. Ó ní ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ 16, Neremáyà 13:15. Lé ọjọ́ wọn àní mo rí àwọn kan fúnni ní Júdà ní ọjọ́ ìsìn, rúfin ní Júdà lé ọjọ́ ìsinmi. Àwọn mú
ìtí ọkà wálé ti di ẹrù rù kẹ́tẹ́kẹ́tẹ́ ti ọtí wáìnì pẹ̀lú èso àjàrà, èso ọ̀pọ̀tọ́ àti gbogbo onírúurú ẹrù tí wọ́n mú wá sí ilé Jerúsálẹ́mù ní ọjọ́ ìsinmi. Mo sì jẹ́rìí gbé wọn lé ọjọ́ tí wọ́n ń ta ohun jíjẹ. Ká wá sọ pé Jésù ti wá sáyé. Nígbà tí Jésù wá sí ayé, tẹ́ḿpìlì kan náà yìí ló wọ̀ lọ. Ó bá wọn wí níbẹ̀ lóòótọ́. Ohun kan náà ni Neremáyà tún sọ, wòlíì Neremáyà ń sọ nípa rẹ̀. Ẹsẹ̀ 17. Àwọn ará Tírà ń gbé ibẹ̀ pẹ̀lú. Wọ́n mú oúnjẹ, mú ẹja àti onírúurú èlò wá. Wọ́n sì ń tà á lí ọjọ́ ìsinmi fún àwọn ọmọ Júdà àti ní Jerúsálẹ́mù. Àìmọye ilé ìjọsìn, pàápàá jùlọ first Sunday of the month or last Sunday of the month, ẹ máa ta òróró. Ẹ ní òróró rèé o 10,000. Òróró rèé o 1 million. Ẹ má ti pè wá bá. Ẹ tẹ́ pè wá yẹn, má pè wá báyìí. Ẹ dákun, ẹ má ti pè wá báyìí. Ẹ máa bá mi love, ẹ máa like. Mami, ẹ máa like ètò yìí. Torí àwọn kan ti tún tẹ̀tẹ̀kùtẹ̀ láàárọ̀ kùtùkùtù yìí. Mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ìbínú torí àṣẹ tí mo gbèrò láàárọ̀ yìí, àṣẹ tó lágbára ni o. Wọ́n ń ta òróró. Ẹlòmíà lòun gbọ́rọ̀ Ọlọ́run. A ní ohun Ọlọ́run ṣẹ̀ sọ sí òun létí pé kó o mú tó tóbi jù nínú báàgì ẹ kó o máa mú sáré bọ̀ lọ́jọ́ ìsinmi. Ẹlòmíì máa sọ pé ẹni tó máa fún ilé Ọlọ́run ní 100 million lọ́jọ́ ìsinmi. Gbogbo ẹ̀sìn, gbogbo ìwàásùn tó ti wàásùn, a wá fi ọ̀rọ̀ owó yẹn, a wá fi bàjẹ́. Ẹ wo gbogbo churches lénìí, onírúurú owó ni wọ́n ń dá. Owó igbá, owó àwo, owó ìkòkò bàbá ìṣàsùn. Ṣùgbọ́n ẹ ò mọ̀ pé gbogbo ohun tí ẹ ń ṣe wọ̀nyí ẹ fi ń ba orílẹ̀-èdè jẹ́ ni. Ẹ mọ̀ pé ìwà títà rírà wọ̀nyí ẹ fi ń ba ìrìn àjò jẹ́ ni. Ẹlòmíà ní òun kọ ìwé. Our lesson that you want to share today is 20 naira. They will now be selling it inside the church there. Àwọn ẹlòmíì gan wọ́n á kó bisikíìtì chinchin wọ́n á kó sẹ́nu ọ̀nà ilé ìjọsìn. Àwọn ẹlòmíì wọ́n á kó báìbù wọ́n á kó gbogbo ẹ̀ inú auditorium ń bẹ̀ náà ti ń ta. Hallelujah. Hallelujah. Mami, máa bá mi love ìwọ tó ń wò mí láàárọ̀ yìí. Nítorí pé ẹ ń fi ẹ̀sìn àtọwọ́dọ́wọ́, òfin àtọwọ́dọ́wọ́, dọ́tírì tẹ́ ẹ ṣe fúnra yín tó yàtọ̀ sí tinú ìwé mímọ́, ẹ fi ń ba ìrìn àjò àwọn ènìyàn jẹ́. Ẹ fi ń jẹ́ kí àdúrà wọn má jà bí ìtẹ́wọ́gbà. Ẹ ń jẹ́ kí Ọlọ́run gbé ojú kúrò nínú ìrìn àjò wọn. Kí ẹ̀rù máa bá ọmọ ìjọ láti lè wá sí ìjọ torí pé wọ́n máa pe owó. Because you dress properly. Someone will now calling you. One day, there's a one day, mo wà ní church kan. Mo kà lọ mọ̀ọ́mọ̀ wá máa worship ni. I didn't behave as a man of God or Ọlọ́run ń lò mí at all. And I dress
as Yoruba dressing. In normally, mo wọṣọ, mo wọ guinea, ẹ̀gẹ́ wà ńbẹ̀, ó dúró pẹ́pẹ́pẹ́. Immediately I get to church, they are now welcome me. But the first tí mo gbọ́ létí mi ni pé mi ò sí níbí. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ó ní I'm not in this midst of these people, but people are looking for me here. Àwọn èèyàn ń wá mi ń bí, wọ́n ń wò mí ń bí, ṣùgbọ́n mi ò sí ńbẹ̀. Wọ́n ní Ọlọ́run kí ló dé? Ó ní kí máa wo nǹkan tí mo fẹ́ fi hàn ẹ́ níbí, ìdí tí mo ní kó wọ bí lẹ́ni nìyẹn. Wọ́n fi àwọn obìnrin méjì onírùbínú jẹ́ ọkàn wọn mi tí wọ́n ń pòǹgbẹ fún àdúrà àṣeyọrí níbẹ̀. I don't want to mention the church. Ṣùgbọ́n tí Ọlọ́run sọ pé wọ́n ń wá òun níbi tí òun ò sí. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ kẹtàdínlógún 17. Mo wà nínú ìwé Nehemiah 13:17 báyìí la wà. A bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 15. Nígbà náà ni mo bá àwọn ìjòyè Júdà jà. Mo sì wí fún wọn pé ohun búburú kí li ẹ̀yin ṣe yìí tí ẹ sì ń bá ọjọ́ ìsinmi jẹ́. Some people insult me. Some pastors don't want to like me. Some people say that, why do you say this? You are a man of God. Why do you embarrassing a man of God? But I saw them, they are not. All of you, mi mọ̀ tí mo lè fi qualify yín because ẹ ń fi rẹ́dẹ̀rẹ̀rẹ̀ orílẹ̀-èdè. Ẹ ń bà orílẹ̀-èdè jẹ́, ẹ ń fi àwọn ènìyàn sínú ìpẹ́yín keke nípa ìfi òfin àtọwọ́dọ́wọ́ tí ìmọ̀tara ẹni nìkan. Why people praying for someone collecting a lot of money from people? Abrahamu bá mi ẹ̀rà ànúgbà. Ìrìn àjò wá sí ìlú òkùnkùn díẹ̀ Azam Bukola ẹ̀rà ànúgbà. Because before you can pray for someone, you'll be asking money from her or him. Some people using the 500 naira to buy olive oil and now be telling them that I will start selling this olive oil 100,000. Ibo ló ti kà nínú Bíbélì. Ibo ló ti rí Kristi tó ṣe bẹ́ẹ̀. Even the Maria Magdalene that some woman bought olive oil in the Bible, don't dá sí ẹsẹ̀ Kristi. Judas Iscariot stopped him that òróró yìí ó wọ́n o. Pé yes o, bẹ́ẹ̀ ni sir, Psalm 24. Ó ní kó fi ilẹ̀ kó dòró yẹn dé da òróró yẹn sílẹ̀. Why people behave as in pé àwọn ni Ọlọ́run? Why people behave that kò tiẹ̀ wá sí pé bóyá Ọlọ́run lè ṣèdájọ́ wọn mọ́? Ẹ ń bà ìrìn àjò ìgbàgbọ́ àwọn ènìyàn jẹ́, ẹni tó ní ọkàn láti ṣe Ọlọ́run. But when I get to the ẹ ń dá ìrìn àjò wọn dú. Nígbà tí mo dé church yẹn, the man of God called himself a man of God now calling me. Gbà tó ti pé owó tí mi ò dìde, ó ní dáàdì, mo ní yes sir. How much do you want to give it to God? God told me that. Mo ní dáàdì, tí mo bá fẹ́ fún Ọlọ́run lówó, I declare to the public immediately. Tí ma fẹ́ fọ́lọ́run lọ́wọ́, Ọlọ́run máa sọ fún mi. It's not you, sir. Ẹ má bínú, sir. Tí ma fẹ́ fọ́lọ́run mi kì í expose ẹ̀. Ó keep mouth to a church ni. Immediately, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wẹ̀yìn. Tá máa rí, wọ́n mọ̀ pé bàbá wọn ti jábọ́.
bá ṣe parí service wọ́n bá mi dáàdì ẹ má bínú dáàdì ẹ má bínú dáàdì ẹ má bínú gbogbo àwọn olórí wọn bẹ̀rẹ̀ sí bẹ̀ mí but kó wá jẹ́ ẹlòmíràn ló ṣe sí ńkọ́ kó jẹ́ àwọn blogger ló ṣe sí ńkọ́ ohun tí ẹ fi ń rẹ́ mi lára òun náà lẹ fi ń rẹ́ gbogbo ènìyàn náà lára. Stopping embarrassing a man of God. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ stop láti máa jẹ́ ká máa embarrass wa. Ká má wàá sọ pé ti orílẹ̀-èdè tí ẹ̀ ń bàjẹ́. Ẹsẹ̀ 18 Nehemiah 13:18. Báyìí a kọ́ àwọn bàbá yín ṣe. Ọlọ́run kò ha mú kí gbogbo ibi yìí wá sí orí wa àti sí orí ìlú yìí ṣùgbọ́n ẹ̀yin mú ìbínú tí ó pọ̀ jù wá sí orí Ísírẹ́lì nípa bíba ọjọ́ ìsinmi jẹ́. Gbogbo nǹkan wọ̀nyí Nehemiah ń sọ wòlíì Nehemiah ń sọ fún wa pé gbogbo tẹ́ ẹ̀ ṣe ó ti bẹ̀rẹ̀ láti tètè ṣe wáyé ẹ̀ ṣe yọwọ́ kúrò. Ṣé àwọn ẹbí wọn ẹlẹ́tí ló ń kọ ẹ rí i pé ìbáwí ni ọ̀rọ̀ yìí. Ó ní báyìí a kọ́ àwọn bàbá yín kì í ṣe bọ́n ṣe kọ́ wọn nìyẹn. Ṣé tẹ́ ń kọ́ ní theology nìyẹn? I was remembering and telling one pastor that kí lẹ̀ ń kọ́ ní theology gan tí ẹ̀ fi yan gan. Theology wo ni Jésù lọ tó kẹsẹ̀ járe? Theology wo ni Nehemiah lọ? Theology wo ni Elisha lọ? Theology wo Samuel nìkan ló kẹ́kọ̀ọ́? Elisha náà kẹ́kọ̀ọ́ lábẹ́ àwọn wòlíì wọ́n dẹ̀ behave good behaviour. Samuel kẹ́kọ̀ọ́ lábẹ́ Eli kò hùwà ọmọ Eli kò bá wọn rìnrìn àjò àṣẹ bí wọn. Immediately 6:30 I will stop this program. We will move on down to Babbage. Fọláṣadé Lawan ẹ̀rá ànúgbàmọ́. Ẹ jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a mọ tí Ọlọ́run ṣe. Thank God that everybody can read a Bible and you have a Bible. Kò dìgbà tó o bá fi ẹ̀ lọ ra Bible. Àṣìṣe Ọmọbọ́láńlé ajíire o àlàáfíà làwàsà. You can Google a Bible to your phone and start every reading it. Arise and shine bá mi ẹ̀rà ànúgbà ayé ò ní pa yín lẹ́kún fún mi. Bẹ́ẹ̀ni, thank God. Paramount. God bless you, sir. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a fi ń ba orílẹ̀-èdè Yorùbá jẹ́ ni. Àwa ní pẹ́pẹ́sẹ́ o, àwọn pásítọ̀ wa, àwọn dádì jí o wa, àwọn mọ́mí jí o wa, ẹlẹ́ ń ba ìjọ jẹ́, ẹ̀ là ń bú yín. Nígbà tí ẹ̀yin olórí bá ba ìjọ jẹ́, ẹ jọ̀ọ́ tẹ́ ń bọjọ́ ìsinmi jẹ́. Ṣé èmi ni mo kọ́ sínú ìwé Nehemiah 18? Ẹ jẹ́ n tún kà á fún yín. Kí tó wá bẹ̀rẹ̀ sí ju òkú ọ̀rọ̀ ògúlùtù sí yín. Wọ́n ní báyìí a kọ́ àwọn bàbá yín ṣe. Ẹ ti gbọ́? Ṣé bá ṣe kọ́ àwọn dádì yín nìyẹn? Ṣé bí àwọn bàbá yín ṣe ń ra fly jet nìyẹn àbí kí lẹ́ ń pè private jet?
báwọn dádì yín ṣe sọ pé kẹ́ máa lọ kọ́ owó ìjọ, owó Ọlọ́run, owó ìdámẹ́wàá àti ọrẹ kẹ́ lọ máa fi kọ́ hòtẹ́ẹ̀lì nìyẹn. Selfishness ìtara yín pé kẹ́ ẹ talẹ̀ fún yàn, kẹ́ ẹ máa ta ilẹ̀, kẹ́ ẹ lẹ́ fi church ra 20 acres of land, kẹ́ ẹ tún wá máa padà tà á fáwọn mẹ́mbà. Kẹ́ ẹ tún tà á fún mẹ́mbà tán, kẹ́ ẹ tún máa sọ pé tó o bá ti kọ́ ilé yẹn o, nínú yàrá nínú flat tó kọ́ yẹn o gbúdọ̀ yọ̀ǹda 2 bedroom flat ńbẹ̀ fún ọmọ fún ṣọ́ọ̀ṣì ká tún máa fi gbowó ká máa fi rẹ́ǹtì nígbà tán bá ní físítọ̀. Àbí? That is why God bọ́lọ̀ ń ṣiṣẹ́ fún ẹ. Ṣùgbọ́n a gbé àwọn èèyàn kan kalẹ̀ láti kọ́ àwọn ilé yẹn. Àìmọye ilé ní bí big church yẹn wọ́n máa kọ́ àwọn nínú mọ̀ ṣe o. Ọlọ́run ṣe mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Kì í ṣe pé bóyá orí mi kò pé rárá nínú gbólóhùn ọ̀rọ̀ tó tẹnu mi jáde. Ọlọ́run ṣe mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ta lè nìyàn Ọlọ́run o? Ẹ má worry, I will play bàbá késẹ̀ ti bàbá kí lórúkọ bàbá ẹ̀ Níyì Adédòkun. Ọlọ́run ṣẹ̀mí níbi tí Olúọdẹ ti fi àdá halẹ̀. I will play it for you. Fatima Funke, God bless you. Aki Sunday, Ẹ̀rá Ànúgbà. Adenike Sobanjo, God bless you. Tẹ́ ẹ bá rí mọ́mì ẹ má bá wọn lọ́wọ́ nínú ẹ̀. Some big church lẹ́ni tán jẹ́ pé wọ́n ní kámpù ẹ lọ ra ilẹ̀ ńbẹ̀ and they now telling you pé tó o sanwó ilẹ̀ o san gbogbo owó tó yẹ kó san wọ́n wá ní iná ọ̀fẹ́ omi ọ̀fẹ́ ṣé o sanwó iná tó ń lò ń bẹ̀ ni. Now lára bóyá mo kọ́ 4 bedroom flat síbẹ̀ mo máa wá mú 1 bedroom lára flat bẹ́ẹ̀ 3 bedroom flat ní mẹ́rin ni mo kọ́ 3 bedroom flat kan ó máa yọ̀ǹda rẹ̀ kan fún ṣọ́ọ̀ṣì. Nígbà tó bá wá yọ̀ǹda kan fún ṣọ́ọ̀ṣì nínú ẹ̀ ní ẹ̀wọ̀n bá ti wá ní físítọ̀ immediately wàá kàdí pé àwọn èèyàn kankan dédé kalẹ̀ kù ẹ́ lóru ni géètì ẹ̀ wọ́n fẹ́ sùn. Do you believe pé wọn ò fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n fi rẹ́ǹtì? Ìdí tí a máa ṣe guest house tí a máa dé sí. Go and look camp lọ sí redeem rejecting camp man it's happen there. Ẹ jọ̀ọ́ ṣé wọn ò máa tà wọn ò máa rà nìyẹn? Ká má sọ pé owó tán dà. Ọrẹ àti ìdámẹ́wàá ni wọ́n ní ká dá nínú Bíbélì Malachi 3:10. Ẹ jọ̀ọ́ níbo lẹ̀ ń lo ìdámẹ́wàá sí? Ṣé kò sí àwọn ọmọ aláìní bàbá? Ṣé bí ara ìdámẹ́wàá àti ọrọ̀ ilé fi kọ́ yunifásitì? Ṣe ní school ọ̀fẹ́? Ṣé owó tí wọ́n ń gbà nínú auditorium àbí tán ń gbà káàkiri gbogbo church ẹ̀ka tán kó padà sí headquarter yẹn kò tó san salary àwọn lecturer ká máa lọ sí yunifásitì ọ̀fẹ́? Àwọn tẹ́ ẹ tún fún ní scholarship náà àwọn ọmọ olówó ẹgbẹ́ yín tẹ́ ẹ jọ wà ń bẹ̀ ni. Ẹ bà ilẹ̀ Yorùbá jẹ́ àwọn ibi ìbáyìí la pọ̀ sí. Look at the auditorium. Àwọn arúgbó wa ń kọ́. Àwọn arúgbó wa. Gbogbo àwọn church big church táwọn wò lókè lẹ́nu ǹjẹ́ ẹ̀yin ń tọ́jú arúgbó? Àwọn màmá wọn yẹn ń fọlẹ̀ káàkiri wọ́n tún mú nínú ìlàágùn omijé wọn wọ́n tún wá ń fi san ìdámẹ́wàá fún yín ẹ̀yin fi ń ra private jet ẹ fi ń ra mọ́tò bọ̀nà gìnìbọ̀gìnì àfi kẹ́ ẹ wọ white kí sùtù yín dàbí pé wọ́n sọ yín sínú ẹ̀. ẹ wá ń bú àwa pé torí pé àwa ò tí ì làmìlaka ni torí pé àwa ò tí ì di ńlá ni tá a bá di ńlá tán a ò ní máa sọ bá ṣe sọ àwa ò lè ṣe rádaràda bíi tẹ̀yìn
because a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run fi ipá mú àwa ni, but ẹ̀yin pé ara yín ni, ikùn yín ló pè yín. Orí ọ̀fẹ́ lẹ rí gbà, but orí ọ̀fẹ́ tẹ́ ẹ rí gbà ẹ fi bà orílẹ̀-èdè àgbáyé jẹ́ ni. Orí ọ̀fẹ́ tí ẹ rí gbà ẹ fi bà orílẹ̀-èdè àgbáyé jẹ́, kì í ṣe ìlú nìyí, kì í ṣe location 419 nìkan lẹ bàjẹ́. Òun ló jẹ́ kí àwọn ìjọba orílẹ̀-èdè location 419 lè máa sọ fún yín pé ẹ ní láti kẹ́ máa ẹ̀díìtì bí ẹ ṣe ń náwó. Look at UK mbẹ yẹn, ẹ wo Mountain of Fire, they are fuck up. Àìmọye pásítọ̀ tó ti lọ bẹ̀ tán bá ní kí gbogbo ẹ̀yin máa sọ̀rọ̀, àìmọye ṣọ́ọ̀ṣì yín tán ti wá tẹ́ wá ní kẹ́ máa rò róró, ẹni tó máa mú 20 pounds èé o. Ẹ jẹ́ ká jí, ẹ má ta àwọn ọmọ wa sí oko ẹrú. Ẹ jẹ́ ká díẹ̀ fún yín. Mo wà ní 19 Nehemiah 13:19. Ó ní ó sì ṣe nígbà tí ẹnu ibodè Jerúsálẹ́mù bẹ̀rẹ̀ sí í ṣú, òkùnkùn ṣú ọjọ́ ìsinmi. Ṣáájú ọjọ́ ìsinmi, mo pàṣẹ pé kí àti ilẹ̀kùn kí ẹnikẹ́ni má ṣe ṣí ti di ẹ̀yìn ọjọ́ kejì ìsinmi. Nínú àwọn ọmọkùnrin mi ni mo fi sí ẹnu ibodè kí ó má bàa mú ẹrù wọlé wá lé ọjọ́ ìsinmi. ẹ̀rí bàbá Ibrahim wọ́n náà wà nínú contribution ńbẹ̀ yẹn láti dá síbẹ̀. Ǹjẹ́ ọmọ wọn lọ́bẹ̀ tí ó lè lọ́bẹ̀? Kò sí ẹni tá ò ní. Yes mami, 2 Corinthians chapter 7 verse 14. Thank you mami, God bless you. Àbáyé dáàdì ló dẹ̀ wà ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ ka 2 Corinthians ni. Mo ń lọ bẹ̀ báyìí, ẹ máa rí. Inú mi dùn pé mo rí àwọn ènìyàn Ọlọ́run tán mọ òtítọ́. Ṣé rí, kì í ṣe pé ẹ máa wo, kì í ṣe pé bóyá àwa èèyàn wa pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe o. Kì í ṣe pé wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run o. Ṣùgbọ́n torí pé wọ́n ní ìbẹ̀rù yín ni, wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run lára yín, wọn ò fẹ́ bú yín, wọn ò fẹ́ bá, torí pé wọ́n máa, nítorí ibi tí ẹ ti kà fún wọn pé ẹni ẹ̀mí rere ni mí, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ọwọ́ kàn wọ́n. Ó ló jẹ́ kí ẹ ṣe wà di àkókò yìí. Ó wá mú àwọn èèyàn jókòó sílé. Àwọn tó jẹ́ pé wọ́n bá wá sí ṣọ́ọ̀ṣì ní Sunday, wọ́n máa wá gbàdúrà fún orílẹ̀-èdè á dẹ̀ máa tò. Ó ní bí o tilẹ̀ ti lérí ohunkóhun fún yín nítorí yín, a kò dojú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín lí òtítọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó rí, tí a sì lè tiwájú tinú sí já sí òtítọ́. Jẹ́ n kà dáadáa. 2 Corinthians 7:14. Yes. Bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún nítorí yín, a kò dojú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín lí òtítọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ li orílẹ̀ alè níwájú títú yín já sí òtítọ́. Mami,
ṣé gbọ́n tí Ọlọ́run sọ bẹ́ẹ̀ tí wọ́n kọ bá ti lè bí a ṣe lè kó gbogbo fún yín ṣùgbọ́n many things táwọn èèyàn ń ṣe ó já sí irọ́. Níbo lẹ ti rí phone number Ọlọ́run tó ń sọ fún yín pé ẹni ẹ máa mú 10,000 sáré bọ̀ lómi alóhùn èèyàn mẹ́wàá tó máa fún Ọlọ́run ní 10,000 tó fẹ́ fún Ọlọ́run kì í bọ́ síbí sí kí ni ẹni tó fẹ́ fún Ọlọ́run ní mọ́tò. Okay, yes, èmi náà rí bẹ́ẹ̀ mọ̀. Mo rí bẹ́ẹ̀ mọ̀, sorry mọ̀, ẹ má bínú ẹ̀yin èèyàn mi. I will look for it mọ̀, inside the in 2 Corinthians náà. God bless you mọ̀. Ní tí mò ń sọ ni pé Olúwayẹmísí Àlímì, God bless you. Happy Sunday to you. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò lè ṣubú láéláé. Thank you jàre. Ẹ ṣé jàre Ara Sunshine. Bẹ́ẹ̀ ni. Who called my name? Yes. Kọ́ríńtì. Mami Tóyìn, God bless you mọ̀. Ẹ káàárọ̀ mọ̀. Nítorí pé tẹ́ ẹ bá wo ibi tí a kà yẹn, ẹ bá ìrìn àjò ìgbàgbọ́ jẹ́. Ẹ sì kùnà ohun gbogbo. Ẹ ń dojú ti orílẹ̀-èdè. Àyàfi tá a bá tilẹ̀kùn. Tá ò jẹ́ kẹ́nikẹ́ni ó wọlé. Àyàfi tá a bá tilẹ̀kùn. Tẹ́ ẹ̀ jẹ́ kí ohunkóhun ó ṣẹlẹ̀. Kí ló dé tó jẹ́ àwa fún ara wa là ń ba ìrìn àjò wa jẹ́? Ní gbogbo àgbáyé ká má lè àkáǹtì pé owó báyìí là ń pa nínú ìjọ. Tá a bá fẹ́ ra pépà nínú ìjọ, owó tó wọlé ẹ ò ní fi rà, ẹ máa ní kí ọmọ ìjọ sì tún máa dáwó jẹnẹrétọ̀. Táwákálítù arówólò aráàánú gbà. Even ọ̀gá bí wàá rògolo. Even aṣọ akọrin lásán. Ẹ máa ní kí akọrin máa raṣọ sí ara wọn lọ́rùn. Ọ̀ṣà ń raṣọ síra wọn lọ́rùn. Ẹ̀dẹ̀ tí ní kán máa sàn dá mẹ́wàá àtọ̀ rẹ̀. Nígbà tèmi ń lọ sí tá a kọ́kọ́ wọ ṣọ́ọ̀ṣì láyé. Gbà yẹn mo ń lọ school tá ń lọ ka italic. Mo jẹ́ drummer. Aṣọ ṣọ́ọ̀ṣì Roman Catholic tá ń lọ St. Patrick. Wọ́n máa gbé wọ́n ti rán gbogbo ẹ̀ síbẹ̀ a máa wọ̀ ọ́ ni.
every Sunday la máa pààrọ̀ ẹ̀. Ṣé àwọn church warder àbí kí ló ń pè church wardy ṣé wọn náà raṣọ ara wọn ni? Even àwọn reverend father àwọn ọmọ àwọn kan máa ń dúró sẹ́yìn wọn. Wọ́n máa ń wọ ọrọ̀ṣẹ́ rẹ́ẹ̀dì báyìí. Àwọn ọmọ fada tó máa ń tutù rárẹ̀. Wọ́n máa ń raṣọ, ìjọ ló ń raṣọ. Owó tán dá nínú ìjọ náà fi ń raṣọ. Ẹjọ́ nígbà tí ọ̀ṣà ò bá lówó ẹ máa ní next week o ọ̀ṣà gbọ́dọ̀ change aṣọ tó máa wọ̀. Tí ọ̀ṣà ò dẹ̀ lówó lọ́wọ́ ẹ wá ní kó má jí owó lórí pẹpẹ. Ṣé rí pé ẹ̀yin lẹ ń fi ẹ̀gún lélẹ̀? Ìgbà tẹ́ ẹ bá dáwó tán owó ìdámẹ́wàá tẹ́ ẹ dá kí iná ní ká máa fi owó ìdámẹ́wàá ṣe. I'm still coming there one day. Mi ì ní àkókò mọ́. Kí ló dé? Èní ni àwọn àwọ̀ ṣọ́ṣà, àwọ̀ dúdú lọ́la, àwọ̀ pupa lọ́tọ̀, àwọ̀ funfun. Ẹ wá ń change aṣọ bí ẹni change kíní. Ẹlòmíì gan torí pé kò rówó raṣọ, ó sá kúrò ní church. Tó bá tún wá rí pásítọ̀, bàtà ẹ̀ àwa máa àbàtà àwọn bàtà Italia. Àwa déwájú church a máa gbẹ́sẹ̀ sókè. Gbẹ́sẹ̀ sókè o, gbẹ́sẹ̀ sókè, gbẹ́sẹ̀ sókè. Go and look àwọn bàbá ayé àtijọ́. Bàtà pastor mi gan ti là lẹ́gbẹ̀ẹ́. Suit, I still have them suit here. When I started in 20 years ago tí mo bẹ̀rẹ̀. Àwọn suit tí mo wọ̀ wà ń bí. Ṣé ló máa dàbí kán jù mí sínú ẹ̀? I really thank God for the all people. Àwọn èèyàn Ọlọ́run tán ra ṣẹ́ẹ̀tì fún wa tán ní ètà ń wọ̀ yẹn kàtà ń wá tá ń wọ̀ yẹn ó ti tóbi jù. Pé káwa náà máa wọ ṣẹ́ẹ̀tì àwọn ọmọ mi kan náà bẹ̀rẹ̀ sí sẹ́ǹdì àwọn eléyìí sí mi. Mo dúpẹ́ o, ayé yín ò ní dé rádaràda o. Ọlọ́run ò ní gbàṣọ yìí lọ́rùn yín o. Mọ́mì, kò sáṣọ tí mi ò ṣàìlè wọ̀ láti yin Ọlọ́run mi. Ènìyàn ní Dáfídì tó rí òwò tó ń yí nílẹ̀. I remember, okay, aṣọ yìí náà ni white yìí. Mọ́mì kan ṣe rà fún mi, wọ́n rà fún mi lọ sí àjọ̀dún wọn. Mo bá débẹ̀, ẹrọ̀fọ̀ ló wà ń bẹ̀. Mo wá yíra ọ̀tún, mo yíra òsì fọlọ́run with everything nínú lẹ́lẹ̀. Ìyá ẹ̀ wá ranjú mọ́ báyìí. Nígbà táwa wọnú mọ́tò, ó ní Daddy, what craziness is that? Ẹ tí ẹ mọ̀ pé white ló wà lọ́rùn yìí, mo ní bí mo ṣe ń ṣe nìyẹn. Ẹranko lèmi, ẹlẹ́dẹ̀ ni mi tí mo bá ti rí Ọlọ́run mi. Mo máa yí mọ́lẹ̀ ni, mo máa pa búrúbúrú níwájú ẹ̀. Ọba ló yin Ọlọ́run, tààbù pé ọba rádaràda wo leléyìí, tọ́lọ́run dẹ̀ sọ pé kí obìnrin yẹn kó yàgàn. Gbọ́ mi, ìwọ tó gbọ́ mi lówùrọ̀ yìí, o ò ní yàgàn rere, àmì rẹ̀ dà. Mo ló ò ní yàgàn rere, àmì rẹ̀ dà. O ò ní yàgàn rere. Mọ́mì, gbogbo ibi tó o bá ti wà, let me tell you the secret of God this morning before I left. God can talk to you in your bedroom. Ọlọ́run lè bá ẹ sọ̀rọ̀ nínú toilet. Kò síbi tí Ọlọ́run ò ti lè bá yàn sọ̀rọ̀. I remember one of my mentor, kọ́lọ́run bá mi fọ̀run kẹ́wọ̀n. Ajínrere àgbáyé ni Isaac Alabi Ọláwúwo, kọ́lọ́run bá mi fọ̀run kẹ́wọ̀n. Bàbá mi nínú Olúwa. Olówó ni wọ́n kan tó gba Jésù. Wọ́n dẹ̀ títí dọjọ́ ikú wọn náà lówó. Mami, kò sí aṣọ tí bàbá yẹn wọ̀ láyé. Ó máa pòórá mọ́lẹ̀ níta gbangba fún ìsọjí ìta gbangba ni. Tó bá ti bẹ̀rẹ̀ orin tó máa ń kọ́ ń gbà náà pé Olúwa, Olúwa, ẹ̀yin lolúwa láti pínlẹ̀ṣẹ̀ ayé wa. Yéè, mami, cloud adé máa mì. Bí kó tó kọrin yẹn pé ẹ̀mẹ́sàn tó máa ń kọ mọ́mì, arọ máa dìde rìn, afọ́jú máa bẹ̀rẹ̀ sí rìnrìn, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀.
ṣùgbọ́n wọ́n ní a mú olódodo lọ síwájú ọjọ́ ibi. Àwọn ní olùdásílẹ̀ Worldwide Liberty Apostolic Church. Bí ìjọ yẹn ṣe kéré tó, kò torí tiẹ̀ kó sọ pé kó di ńlá. Kò sọ pé ibi tó kéré yẹn, kò sọ pé torí pé òun lówó, òun á lọ ra 1,000 capacity. Owó ìjọlẹ̀dẹ̀ fi ń ra 1,000. Kí ló dé tẹ́ ẹ pariwo síta pé ẹ fẹ́ lọ ra 1,000 capacity káwọn èèyàn tún lè máa dáwó. Nígbà tẹ́ ẹ bá wá gbé gbogbo ilẹ̀ tó yẹ ká máa fi jẹun, tó yẹ kẹ́ máa fi gbàgbàdo, tó yẹ kẹ́ fi gbé pákí, tó yẹ kẹ́ fi gbòlùbọ́, tẹ́ ẹ ti fi ṣe 1,000 capacity. Ẹ jọ̀ọ́ ṣé màlúù náà fẹ́ kó síbẹ̀? Àbí àwọn èèyàn 1,000 capacity yẹn wọ́n ṣẹ̀ fẹ́ jábọ́ látọ̀run ni. Ẹ lọ Winners lọ́dọ̀ Oyedepo. Go and look that flat tó ń gbé síbẹ̀. Go and look that money they are selling it. It is free. It is free. It's not free. Daddy, mo wà online sir, mo bọ̀. Ta ni yẹn? Ṣílẹ̀kùn náà ta ni? That is bí ìrìn àjò yẹn ṣe rí nìyẹn. Ṣé sísá ti ti yín lélẹ̀? Felix dà. Ẹ lọ sí adrétọ̀ yẹn kẹ́ wo omi inú mọ́tò yẹn ká máa lọ. That is bí ìrìn àjò ẹ̀dá bó ṣe rí nìyẹn. Gbogbo tí ènìyàn bá ṣe ó yẹ ká mọ Ọlọ́run. Dáàdi o, mo wà online sà, mo ń bọ̀ sà. Gbogbo nǹkan ó yẹ ká mọ̀ fún Ọlọ́run wa. Ká pa ọjọ́ ìsinmi mọ́ fún Ọlọ́run. Tá bá ní ká máa tú gbogbo ẹ̀. Mọ́mì, abalẹ̀ abako. Ẹlòmíì ní tó o bá ti mówó wá ọ̀nà rẹ̀ ò lè là. Ẹlòmíì sọ pé tí tó o bá ti ra mọ́tò fún pásítọ̀ ayé rẹ̀ ò lè dáa. Ẹlòmíì á ní pẹ́pẹ́sẹ́ o 20,000. How much? Okay, to pray for you. Pápátá fẹ́ ròróró. I'm not against it. Bíbélì ní ká fi omi àti òróró ká fi kùn yín kẹ́ ẹ bá lè kúrò ńbẹ̀. How much they are selling Goya? Ó ṣe di 700 naira sí mi. Why you can go? Oh, there's something called òróró. Why you bless the òróró? Nígbà tí obìnrin opó ní tá fẹ́ wájú gbèsè fẹ́ wòlíì ní kí ló ní? Kò sọ pé kó lọ mú tó ní wá. Ibi tẹ́ ti parọ́ ti tàn wá tàwọn èèyàn jẹ. Ẹni kò tètè kọ́kọ́ ṣe tèmi náà ti Èlíjà lẹ́nu náà tẹ̀ máa rán mẹ́nu. Ibi tó bá ti dùn nínú Bíbélì lẹ́ fi ń jalè. Tètè kọ́kọ́ ṣe tèmi náà, ìtókù a máa fi fún yín. Tètè kọ́kọ́ ṣe tèmi lọ mú 1 million wá. Àní ẹni tí mo dẹ̀ ní kó mú 1 million wá ò lówó lọ́wọ́. Ẹlòmíì wà ní kó lọ ta ilé bàbá ẹ̀ kó kó kúrò ńbẹ̀. Kó mú ìdá mẹ́wàá wá fún ẹ. Nígbà tó bá ta ilé bàbá ẹ̀, ibo ló máa ń gbé? Àìmọye tó rìn kiri lẹ́ni tí wọn ò nílé lórí mọ́. Ẹlòmíì nílẹ̀, a ní ilẹ̀ yẹn ò dá ẹ lọ ta ilẹ̀ yẹn kẹ́ kó wẹ̀ wá sí church. Ọlọ́run ló ń fẹ́ bless yín ìmọ̀tíkù fòtí. Ó lè níyìn. Kò sórúkọ méjì, ó lè. Mọ́mì máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́. Táìmù yẹn ti ń lọ, mo ti máa dìde ń sìn. Ṣùgbọ́n ẹ má bà ọjọ́ ìsinmi jẹ́ mọ́. Bẹ́ẹ̀ ṣe ń bà ọjọ́ ìsinmi jẹ́, ẹ ń bà orílẹ̀-èdè jẹ́. Ìwé Nehemiah 13:18 sọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ má ya àgọ̀. Ẹ̀yin bàbá màmá yìí, I didn't blame people saying ẹ má wá ṣe nǹkan kan sí Nàìjíríà. Even téèyàn bá nílẹ̀ tó fúnyàn nígbà tó bẹ̀yàn gan tó bẹ pásítọ̀ kó bá ìra rẹ̀ tó ń kọrúkọ ara ẹ̀ sórí ẹ̀. Nígbà tá ń bẹ pásítọ̀ kó bá wa kọ́lé tó ń kówó jẹ.
A man of God. That one is not a man of God. It's a man of death. Àárín àwọn oníṣẹ́ òun fi ti ẹkùn. Wọ́n ti sọ̀kan nínú program kan sẹ́yìn. A fẹ́ ra ilẹ̀ ìjọ. Ọwọ́ àwọn mùsùlùmí ni wọ́n ti fẹ́ ra àwọn muslim. Àwọn èèyàn lọ́kàn lọ bèrè oyè ilẹ̀ yẹn. Bàbá yẹn ló fẹ́ ta ilẹ̀ yẹn fún àwọn church àbí mosque. Àwọn church bá débẹ̀. Bàbá dẹ̀ pé ilẹ̀ ní 2.5 million. Àwọn èèyàn wá padà wá sí church. Wọ́n wá sọ fún olórí ìjọ pé 2.5 million ni. Wọ́n wá kówó dání, gbogbo wa wá lọ. Nígbà tán débẹ̀, wọ́n wá sọ fún bàbá oní ilẹ̀ pé bàbá 5 million la gbà lọ́wọ́ ìjọ o, ṣùgbọ́n 2 million la máa san, a máa wá fún yín ní 500,000. Bàbá ní ṣebí mi náà máa san gbogbo ẹ̀ fún oníyẹn lẹ́mọ̀ọ́. Bàbá wa gba gbogbo 5 million gbà tán san. Bàbá wa ṣèwé 2.5. Gbogbo èèyàn ti jókòó, wọ́n wá sáyìn tán. Ó ní ìdí tí mi ti fi kọ price látàárọ̀ ni pé mo ṣe fẹ́ kọ́ wá kó tó bẹ̀. Ó wá pé wọ́n ní ẹ̀yin méjèèjì ẹ dìde dúró. Bàbá wa gbé àlùkùránì wá gbé dìde. Ó ní mi ní ṣàbòsí fún Ọlọ́run mi. Ó ní àwọn ọkùnrin méjì yìí kò yẹ kán wà nínú ìjọ. Ó ní tó bá jẹ́ òfin tí wọ́n ṣẹ̀ríà, ó ní ó yẹ kán bẹ́ orí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ kà nínú Bíbélì nígbà tí Pétérù nìkan lọ ta ilẹ̀ kan kówó wá o. Àwọn kan tí wọn ò kówó wá, òkú Ọlọ́run lu ọkọ pa. Bí ọkọ ìyàwó ṣe dé tó parọ́, òkú ọkọ ni ó sọ pé ẹsẹ̀ òkú ọkọ ẹnìyẹn tá ń wọ́ lọ yẹn lẹ́lẹ̀. Ó wá yọ 2.5 million tó kù, ó ní kí ìjọ gbà pé ó lè tí àwọn ọkùnrin yìí bá wọn jọ. Ó wá play voice wọn. Mami, ojú wa kojú, ètè wa rí gbẹlẹkẹ. Ṣé ìwọ náà ò ṣe bẹ́ẹ̀? Ṣé wọn ò ní kó o lọ ra dísù sínú jẹnẹrétọ̀ kó o lọ ro ní 7,000 tádẹ̀ ní kó o rọ ní 10,000? Ẹ̀yin ìrántí Ọlọ́run lẹ̀ ń kọ́ wọn lólè. Ibi ń tẹ́ ṣe lójú wọn ni. Nígbà tá máa mówó fún ìjọ, tẹ́ máa ní ṣebí mi ni mo níjọ. Tẹ́dẹ̀ máa dáná gbogbo. Wàá tó máa sọ fún ìjọ kan ra epo sínú mọ́tò ẹ̀. You are going to this. O dẹ̀ ń lọ fún official. O dẹ̀ gbé mọ́tò ẹ̀ sọ́nà Lẹ́kì. O fi ń ṣe Kúbà. Àmọ́ yín. Mọ́tò yẹn ká yẹn. Èrò ló fi ń kó. Wàá dẹ̀ gbowó ẹ̀, owó epo. Olóò lọ sórí òkè. Òun lọ bì kan. Àdẹ̀ ń pàdé yín lọ́nà Ẹ̀pẹ́. À ń pàdé yín lọ́nà VI. À ń pàdé yín lọ́nà Ìbàdàn. Lómìnira ní Ìbàdàn lòun ti fẹ́ lọ ṣe prayer lọ́la. Ẹ̀yin ìjọ Ọlọ́run òun fẹ́ lọ gbàdúrà fún ìjọ Ọlọ́run. Ẹ̀dáwó wọn ní 2,000 ní 5,000. Wọ́n á dẹ̀ dàbí 10,000. Ẹ wá yí mọ́tò sọ́nà Ìbàdàn. Ẹ bá ti dé Bàgà, ẹ kó sọ́ọ̀lẹ̀. 700 wọ́ 1,000. Ẹ kóyàn méje. Ẹ mà pé spray bus lẹ́ ń lò. Ẹ kóyàn mẹ́jọ 1,000 ẹnu mẹ́jọ 8,000. Ẹ ti gbowó epo. Ẹ dé Ìwó Road, ẹ tún dà wọ́n lẹ̀, ẹ tún tàn. Ẹ kó gèrè. Nígbà tẹ́ ẹ dó gèrè, ẹ tún dà wọ́n lẹ̀. Ẹ wá kó Bàgà káwọn èèyàn má bàa mọ̀. Ẹ padà wálé àtúnkè yín. Nígbà tẹ́ máa padà, ẹni tẹ́ bá ti padà lálẹ́ 9 ní 6:30 program wà o. Ẹ ti débí nǹkan bí 4:30. Ẹlẹ́ ti jí lọ láago 5 lóòótọ́ lẹ́dẹ̀ jí lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn mọ̀ pé èrò transport ilẹ̀ lọ ń ṣe. Ẹ wá padà sínú ṣọ́ọ̀ṣì. Nígbà tẹ́ wá dé inú ṣọ́ọ̀ṣì, praise the Lord. Ọlọ́run bá mi sọ̀rọ̀ lórí òkè ní ìdí steering sá. Bí ènìyàn ò rí yín, Ọlọ́run rí yín. Bí ènìyàn ò rí yín, Ọlọ́run rí yín. Ẹ yé parọ́, stopping lying to people. Ẹlòmíì lòun ò sùn mọ́jú, àdúrà lòun ṣe mọ́jú. Àwọn mọ́mí yẹn wá ní Ọlọ́run ó ṣeun torí pé àwọn dádì ò sùn mọ́jú, they now be giving you money. Àìmọye tí mo ti rí lórí online Facebook tẹ́ ẹ ti bá yé àwọn ènìyàn jẹ́. 250,000
1 million 5 million mo kàn ń gbọ́ ni mo pray fún yàn kan gbàtàrà ẹni yẹn yá ó ní I was so surprised that you didn't ask anything from me daddy mo ní kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ Ọlọ́run ní má gbà kankan lọ́wọ́ ẹ náà èmi ò parọ́ lójúwájú Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ ni mò ń sọ yìí Bíbélì ní ká má ṣe fi ohunkóhun ṣèbúra ṣùgbọ́n mo fi ń ṣèjẹ́rìí níwájú Ọlọ́run gbogbo ẹ̀dẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹni tí mo bá ní ìdọ̀kí tó gbàdúrà fún ẹ wàá lọ wá 1 million wá ẹ bọ́ ọ̀tá o ẹ wá sọ. àbí lọ́jọ́ tá a ti ṣe program mo ní kẹ́ ẹ mọ owó ìdámẹ́wàá àti ọrẹ wá ṣé mo bèrè tight ju pé ẹran ètò yìí lọ́wọ́ ẹ ra data àwọn tán dẹ̀ ra data ẹlòmíì máa ní ṣé o lè send data àwọn ẹlòmíì á dẹ̀ send á dẹ̀ máa lọ rà á tá a bá dẹ̀ ti ra enough tó lè tó wa lóṣù mi ì ní tún bèrè. inú mi dẹ̀ ń dùn irú òkun tá à ń lọ ìgbà tá a bẹ̀rẹ̀ àwarawa la ń fúnra wa àwọn Ọlọ́run dẹ̀ ń lu àwọn màá mi kọ̀ọ̀kan àwọn màá mi Mọ́túndé màá mi Tóyìn wọ́n pọ̀ ń bẹ bọ̀dá Abrahamu àwọn yẹn Saturday náà ti máa sẹ́ńdọ̀ owó epo lẹ̀ fáwa ẹ wá ní kọ́lọ́run máa mú kó máa mú orí wọn ìmọ̀tíkù fòtì Ọlọ́run dẹ̀ ṣe ẹ̀dẹ̀ ń rí wa létí òkun irú àárọ̀ yìí tí wọ́n ti fún wa lówó epo àwọn dírẹ́fà tó fẹ́ gbé wa lọ náà pẹ́ dé àwọn náà ni mò ń bá wílẹ̀ kan yìí. tó jẹ́ pé mọ́tò tiwa ti dé tó ti wà òkè àwa náà máa wára mi débẹ̀ ìtàn fi pé ìmọ̀ àti wára mi débẹ̀ àti pé wọn ò pẹ́ torí Ọlọ́run tún ní kí n jáde láti bá àwọn èèyàn sọ̀rọ̀ pé kán yé ba ọjọ́ ìsinmi jẹ́ ó ṣeé ṣe kí n dọ̀hún kí n má rori ọ̀fẹ́ mi ìfẹ́ jẹ́ kó di àlùmọ́là. You know if not this Sunday 7 Sunday to etí òkun ẹ máa pé máa ń ṣe Sunday service fún èèyàn tó bá ti lẹ́yìn ó di kẹfà òkun di kẹfà òkun ó lé ọyọ kan lẹ́yìn ẹ̀ we come back to our Sunday service ẹ máa wá máa gbọ́ ọ̀rọ̀ ìṣítí ẹ̀yin gan lè sin Ọlọ́run nínú ìwà mímọ́ lóòótọ́ ni Bíbélì sọ pé ká má ṣe kọ ìpéjọ àpò ara wa sílẹ̀ ẹ má bà Yorùbá nation jẹ́ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tá à ń kọ́ lọ sí Yorùbá nation a ní láti kọ́ ara wa ibi tá a fẹ́ pè ní nation ibi tá a fẹ́ pè ní orílẹ̀-èdè a gbúdọ̀ kọ́ ara wa ní ìjánu a gbúdọ̀ mọ àwọn èèyàn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ a gbúdọ̀ mọ ibi tí a gbúdọ̀ sá sí a gbúdọ̀ mọ àwọn wòlíì tó yẹ ká lọ tọ̀ kì í ṣe ká kẹ́rù ká wá kó àwọn ìkòríkò mọ́ kàgùntàn wọn torí pé wọn ò máa pa wọ́n jẹ ni. Blessing, God bless you. Yorùbá nation for life, no going back. Ẹ ṣé o. Ẹ jẹ́ àgbàdua ká tó máa lọ. Ẹ jẹ́ àyí padà o. Ẹ jẹ́ àyí padà. Ọlọ́run Jésù mi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ni o kó ronú pé padà. Ẹ jẹ́ àfi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Má mi gbàdúrà. Olúwa dáríjì mi gbogbo ibi tí mo ti ń gbéṣẹ̀ sí ọ. Olúwa mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi lówùrọ̀ yìí. Gbà mí mo fi ayé mi fún ọ ìwọ ló ní mí mami ẹ̀bùn Ọlọ́run tó fún ẹ yẹn má sọnù ó sì wúlò Ọlọ́run sì fẹ́ràn rẹ ó sì lè gbà ọ́ when the trumpet sound where do you want to find yourself níbo ló ti fẹ́ wá ara rẹ nígbà tí ìpè náà bá dún ẹ má jẹ́ ká tàn jẹ pé Jésù ò ní dé mọ́ Jesus is still coming back. But it's not yet because àwọn orílẹ̀-èdè kan ò tí ì mọ Kristi wọ́n dẹ̀ ṣe máa mọ̀ ẹ jẹ́ ká fi ayé wa fún Ọlọ́run ẹ jẹ́ ká yí padà ẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká tọ ọ̀nà náà ọ̀nà gbòòrò ìparun ni owó ojú kòkòrò mo máa pe nọ́mbà yẹn jáde ń sìn ojú kòkòrò wọ̀nbíà ìwà erin tẹ̀m̀bẹ̀lẹ̀kún olè jàjà wọ̀nbí àgbèrè ṣíṣe àmọ̀yélé ẹni tẹ́ ti dàrú àmọ̀yé pásítọ̀ tó ti gbàyàwó oníyàwó Ọlọ́run sì fẹ́ràn yín àwọn kan tó ti ojú kòkòrò sóbìnrin olóbìnrin a dúpẹ́ pé wọ́n ti ń padà wọ́n ti ń gbàyàwó wọn padà lénìí.
bẹ́ẹ̀ ni ẹ má wọrí ọlọ́run á take over ìrèlè ọlọ́run á take over ibẹ̀ wà á máa gbàdúrà sí létí òkun ogun kì yóò borí wa àwọn tí wọ́n ń dá ogun lẹ̀ ni wọ́n á forí wọn gbé ẹnímì ló máa kú ọ̀dàlẹ̀ ló máa lọ but àdúrà ìwàásùn la ṣe láàárọ̀ à ń lọ sí ètò kan létí òkun right now. God bless you all. Mo gbàdúrà ọjọ́ ìsinmi kò ní dọjọ́ ibi fún ọ kò ní di ìbàjẹ́ fún ọ ohun tó béèrè lọ́wọ́ ọlọ́run lénìí ọlọ́run yóò gba gbogbo ògo àánú àti ògo elédùnmarè yóò bá ọ gbé ó ò ní sọnù ayé ò ní pa yín lẹ́kún ẹ rí àánú gbà gbogbo ọlọ́run tó ní májẹ̀mú yóò mú májẹ̀mú ṣe nínú ayé rẹ ihun tó ń béèrè lọ́wọ́ ọlọ́run ní wákàtí yìí lórúkọ Jésù ọlọ́run kò mú lé ẹ lọ́wọ́ ògo àtòkè wá á dé ilé yín. Bẹ́ẹ̀ ni Fẹ́mi John ilé ìlérí ilé ọlọ́run a ó débẹ̀ mọ́mì nígbà tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a máa fa jọjọ́ sí nílé ọlọ́run. God bless you all. A ó jọ rí àánú gbà mo kí yín o gbogbo ẹ̀yin tí mi ò dárúkọ láàárọ̀ yìí ẹ má bínú abádé tí òkun ẹ jájọ pàdé we will hold it tight no going back Yorùbá nation for life Jésù ni Olúwa bàbá jẹ́ kí n rógo ló sọ wípé ẹ kú ìsinmi ẹ rógo lórúkọ Jésù bye for now ẹ jẹ́ á pàdé ní etí òkun. Okay kì í ṣe Ísírẹ́lì ọlọ́run ti sọ a ti sọ̀rọ̀ Ísírẹ́lì mo sọ fún yín ṣé ta ló wà lórí ètò àwọn wo ló wà lórí ètò nígbà tí mo jí láàárọ̀ kùtùkùtù ó dà pé inú ọ̀sẹ̀ yìí náà ni Ọmọ́táyọ̀ Kasim ṣe wà lórí ètò ta ló wà lórí ètò tí mo jí dìde pé ọlọ́run sọ pé wàhálà àti ìdààmú òun fẹ́ dààmú Ísírẹ́lì nítorí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ wo program yẹn ọlọ́run mi ò kì í sọ oh eight one 37 081 37 àwọn wo ló wà ń bẹ̀ tán fẹ́ bá wa tẹ àwọn admin wọn tí dé 081 37 05 25 82 080 nọ́mbà méjèèjì náà nìyẹn 082 5745 5803 081 37 05 25 82 lórúkọ Jésù àwùjọrí àánú gbà. Jọkẹ́ Bọ́dúnrin God bless you mami may God be with you. Ẹ lọ wo message yẹn message la give láàárọ̀ we are going to Bar Beach right now and lọ beach bye we are on way we want to stand up now. Lórúkọ Jésù àwùjọrí àánú gbà mami Bọ́dúnrin ẹ try kẹ́ pè mí ní beach lórúkọ Jésù ẹ rí àánú gbà mami Mátúndé ẹ pè mí Sunday Bada ẹ pè mí mami Tóyìn ẹ pè mí Ọmọ́táyọ̀ ẹ pè mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlá ẹ pè mí. It is well with you. Bye. See you on beach. God bless you. God bless you, Yorùbá Nation. Bye.